Ẹ kú ojú ìwòran Princess Olúwaṣeun Adébóyè gbogbo etí tó ń gbọ́ mi. Ọ̀rọ̀ kan ẹ̀gbọ́n wa Dele Odule. Ẹ wo fọ́tò tí mo gbé yìí, kò ń ṣe ẹni tó gbé lọ́dọ̀ ẹni tí mo ti snap ẹnìkan ló ti gbé. Mo ti rí caption yìí káàkiri, mo dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n comment sábẹ́. Ọ̀rọ̀ náà sọ wípé ẹ̀gbọ́n wa Dele Odule sọ wípé àwọn ní ọmọ 10 fún obìnrin láti ọ̀dọ̀ obìnrin 10. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí ní comment. Ẹnìkan àwọn kan ní indecency ni, ẹnìkan ní ìwà tí ò dá ni, ẹnìkan ní ìwà ìranù ni, wọ́n ọ̀pọ̀lọpọ̀ ló bú wọn. Ẹnìkan ní ohun tí ó ṣe pàtàkì jù ní wípé kí wọ́n ti jẹ́ òbí tí ó ń tọ́jú ọmọ. But Princess Olúwaṣeun Adébóyè Àbẹ̀kẹ́, mo fẹ́ sọ̀rọ̀ ní tèmi. Kudos to Dele Odule. Kudos to Dele Odule. Nǹkan tí mo mọ̀ ni mo ń sọ o, mi ò sọ ọ̀rọ̀ tẹ̀yìn o. Ẹ lè mọ̀ pé when I'm talking like this, mo máa ń sọ fún yín pé mi chase clouds. Mi ò dẹ̀ fi wá anything. Kò sójú rere kankan tí mo fẹ́ wá lọ́dọ̀ bọ̀dá Dele Odule. If I need anything from him, I go to him. Tó bá máa ṣe wọ́n máa ṣe, tí wọ́n bá ní ṣe wọ́n ní ṣe. Mi ò dẹ̀ tí wá lọ fún wọn fúrú ẹ̀rẹ́. So tí bá fẹ́ lọ lénìí máa lọ. Dele Odule is a nice person and I know he will attend to me well. So mi ní láti wá ojú rere kankan. Ó yẹ jẹ́ ká kọ́gbọ́n nínú ayé Dele Odule. Mi ò rí fídíò yẹn o, but mo ti rí pé captions yẹn pọ̀ gan. Then mo ti rí pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ni. Wọ́n sọ jáde ni because nǹkan tí Dele Odule bá sọ ó máa ṣe ni. Mo wá fẹ́ fi ìgbésí ayé Dele Odule, mo fẹ́ fi sọ̀rọ̀ níbí báyìí ọ̀rọ̀ kan. Orúkọ là ń pọ̀ Baládé, bọ̀dá Dele mọ́ bínú. Ó ní wọ́n mọ̀ lò lọ. Dele Odule sọ wípé òun ní ọmọ 10 lọ́dọ̀ obìnrin 10. Àwọn ènìyàn wá ń bú Dele Odule. Okay, let me now ask you. Ìwọ náà gẹ́gẹ́ bí ọkùnrin, obìnrin mélòó ló ti bá lájọṣepọ̀ rí láyé? Mélòó ló ti sọ fún ẹ wípé òun lóyún rí fún ẹ láyé tó reject oyún fún? Mélòó ni ìwọ fúnra rẹ ti fún lówó wípé kó lọ ṣẹ́ oyún? Mélòó ló yarí ní tipátipá wípé òun máa bí ọmọ yẹn ní sẹ́ tó dẹ̀ bí ọmọ yẹn tí ó dẹ̀ decide pé ò ní jẹ́ bàbá ẹ̀? So tí àwọn èèyàn bá tí Dele Odule náà bá wá ń bá obìnrin sùn, bí gbogbo ẹ̀yin ọkùnrin lẹ ń bóbìnrin sùn. Àfi ẹni tí Jésù bá wà nínú ayé ẹ̀ lọ́ríjínà ló máa ní ìyàwó mi nìkan. Tàbí ẹni tó jẹ́ pé ó ti jẹ́ playboy for a very long time. During tó ń playboy yẹn, ó ti ṣe bí Dele Odule nìyẹn o. Mọye ọjọ́ Dele Odule ni, mọye ọdún Dele Odule ni, mọye kàlẹ́ndà tí Dele Odule ti bọ́ọ̀n dànù. So ẹni tí Jésù bá wà láyé láti kékeré, bóyá ńgbà tó wá yá o, ó fẹ́ ẹni tó fẹ́ wá ní lẹ́yìn ìyàwó mi ìgórí ẹlòmíì ló wà vindicated. Mi ò lè ṣépè fún ọkùnrin tó ń yàlè. Mi lè ṣépè fọkùnrin tó ń yàlè rárá, because by the time tó ń ṣépè fọkùnrin tó ń yàlè, wàá ṣépè fọkọ ẹ̀, wàá ṣépè fọmọ ẹ̀, wàá ṣépè fẹ́gbọ́n ẹ̀. You understand? Tàbí ẹni tí ó jẹ́ wípé fúnra rẹ̀ ló decide wípé kí gan-an ń ṣe nínú ayé. Tàbí ẹni tó ń bẹ̀rù ara ẹ̀ wípé ayé ti lé o. Bó bá tẹ̀ jàjàrà obìnrin gidi mú, àwọn obìnrin míì tó wà níta ò mọ nǹkan tó fi sára o, ló ń dúró pẹ̀lú ìyàwó ẹ̀ nìkan. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ nípa Dele Odule ni mo fẹ́ sọ fún yín yìí. Bí anybody bá lóyún fún bọ̀dá Dele will never reject the pregnancy. Ó yá wá kọ́gbọ́n nínú ayé wọn. Kí wọ́n náà yé kọ oyún. Tó bá ti ní ó yá jẹ́ kan bí, lóòótọ́ máa hot ìyàwó ẹ̀ nílé. But nígbà tó mọ̀ wípé ò fẹ́ hot ìyàwó ẹ̀ nílé, ò tẹ̀ ní nọsẹ̀ síta. Ìgbà tó wá nọsẹ̀ síta, tó wá decide láti hot ẹsẹ̀ tó nà síta yẹn. Ọmọ tí ẹsẹ̀ tó nà síta yẹn tó bí, obìnrin tó bí, odidi orílẹ̀-èdè tó kọ̀ sí lọ́wọ́, tàbí eléyìí tó lọ ṣẹ́ oyún, èyí tí ò lè bí mọ́mọ́, èyí táyẹ̀ ti bàjẹ́, ẹ̀ṣẹ̀ mélòó ló ti wà lọ́rùn ẹ? Dele Odule ò lẹ́ṣẹ̀ lọ́rùn. Tó bá ní pé kán sọ wípé níbi ọ̀rọ̀ pé ọkùnrin ṣèṣekúṣe, ọkùnrin wá fẹ́ obìnrin. To God be the glory. Mo mọ èèyàn kan nínú àwọn èèyàn tó bímọ fún bọ̀dá Dele tí mo mọ̀ dáadáa ní Èkìtì. Bóyá bí some years ago, náà fẹ́ ṣènáwó ní ọ̀dọ̀ àwọn ẹni yẹn. Mi ò fẹ́ dárúkọ wọn ni o, mi fẹ́ sọ ni o. Tó fẹ́ ṣènáwó níbẹ̀, bọ̀dá Dele Odule kó àwọn ènìyàn lọ sí ilé ibẹ̀. Kò ṣe ìyàwó tó wà nínú ilé wọn, ìyàwó ẹyọ kan ló wà nínú ilé bọ̀dá Dele, àbẹ́ ni pé lọ́ọ̀yà ni ìyàwó wọn. Ìyàwó ẹyọ kan ló wà nínú ilé wọn tó bí àwọn ọmọ wọn fún wọn. Tí ò dẹ̀ dá ìyàwó lé ẹ̀ láàmú. Bọ̀dá Dele Odule kó àwọn ènìyàn lọ sí ibẹ̀, wọ́n lọ yé ẹni yẹn sí nítorí pé ó bímọ fún wọn. Wọ́n mú odidi tébù, wọ́n náwó gan. Wọ́n dúró ń bẹ̀. Ẹni yẹn ò dá dúró, ọmọ tí ìbejì làwọn ọmọ yẹn.
àwọn ọmọ tí obìnrin yẹn bí fún bọ̀dá Dele Odule wọn dúró lọ́jọ́ yẹn bí aláìní bàbá. Wọn dúró lọ́jọ́ yẹn bí aláìní bàbá. Let a woman come and tell Dele Odule that I'm pregnant for you. Bí bàbá Wemke Abiola, bọ̀dá Dele Odule will accept the child. Tó bá ti jẹ́ ọmọ wọn tó dẹ̀ mọ̀ pa wọn bá sùn. But Mi.Oro pé bọ̀dá Dele ń parọ́ fún obìnrin wípé mo máa bá ẹ sùn o, mo fẹ́ fẹ́ ẹ ni o. He doesn't lie. So obìnrin mi ò mọ̀ tí àwọn ìgbà kí wọ́n tó marry o. But ń sìn tí bọ̀dá Dele bá pàdé obìnrin pé ó fẹ́ be friend ẹ̀, he will tell that woman pé, he will tell that lady pé mo níyàwó mi ò dẹ̀ fẹ́ yàwó mọ́ o. Ó máa sọ. So it is your choice to befriend Dele Odule and get pregnant for him. And he will accept it. Ó yá sọ fún Dele Odule pé ọmọ tó bí fún Dele Odule yẹn ó need nǹkan. As much as I know, Dele Odule will be responsible. Àti jókòó pẹ̀lú bọ̀dá Dele Odule rí, Mr. Shola Laka, we were there together that day, I and you and my man and bọ̀dá Dele. So ó dàbí ẹni pé ọmọ bọ̀dá Dele kan tí ò kì í ṣe ọmọ tó ń bẹ nínú ilé wọn called him. Ó dàbí obìnrin ni called him, and bọ̀dá Dele was talking to him like a father. Láti máa bá sọ àwọn nǹkan tí ó yẹ kí bàbá bá ọmọ sọ. She demanded for something and bọ̀dá Dele promised to send it, and he will send it. So if anybody is now insulting him pé ọmọ Obinrin Mewa bímọ fún, ìwọ tí ìyàwó ilé ẹnìkan ló bímọ fún ẹ, ó yá check at the back of your mind. If some ladies, some women are not cursing you today, if they are not cursing you for what, no, for what you have done to their life, bó ṣe twist ayé wọn, bó ṣe báyé wọn jẹ́, tó di ìgbà tí wọ́n rí ìdíjókòó, táyé wọn wà shattered, tó jẹ́ wípé ọmọ tó bí fún ẹgan, àwọn nìkan náà dàyà kọ́ nígbà tó mọ́ bá ṣoríire tó ìgbà yẹn ló fẹ́ dagbádá bolẹ̀, ló fẹ́ kán rántí ẹ wípé àwọn náà bímọ fún ẹ, ló fẹ́ jẹ́ kán rántí ẹ wípé àtọ̀ ẹ ló dọmọ, ló fẹ́ jẹ́ kán mọ̀ wípé ìwọ ni bàbá ọmọ, you be molested there, torí ìgbà tó bá débẹ̀ ẹni tó ṣe bàbá ọmọ fún ẹ, ó máa overshadow ẹ, ó ti ṣẹlẹ̀ sí ọ̀kan rí, tẹ́ni tó jẹ́ bàbá ọmọ, ẹni tó ń tọ́jú ọmọ ẹ, ó overshadow ẹ níbi wedding ọmọ ẹ. So òun lọ bóyá pẹ̀lú 200 àbí 500 ni, ẹni tó gba ọmọ tó bẹ̀rẹ̀ sí ní ná dọ́là lójú agbo, tójú wá ti owó, ọmọ tẹ́ tọ́jú. So if anybody is not abusing Dele Odule for this caption, I will not accept it. And I want us to learn from him. Ó yá bí wọn náà ṣe ń fọ́n ẹ̀rọ kiri tó ń fọ́n omi kiri, tó bá ti ń lóyún máa gbà, bó bá tẹ̀ fẹ́ wọn, ó yá gbà kó dẹ̀ ṣe bàbá ọmọ kó wo nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. Dele Odule is a man. Let me tell you another story that I know about him. Tí Dele Odule bá lọ sí location, Dele Odule ti mú owó tó máa ná ní location láti fi sápò ẹ̀. He will never touch that money tó ń sọ fún Dele Odule ní location débi tó máa gba owó, tá ná gbogbo owó tán, tó máa wá délé tá ju báàgì ilẹ̀. Tá wá sọ wípé kò sí nǹkan tí wọ́n máa jẹ nínú ilé. And he pays himself salary. Go and ask from him. What I don't know, I don't say it. Dele Odule máa ń fúnra ẹ̀ ní level. Pé ká ní mo ti wà báyìí, mo ń ṣe ìjọba, mo wà ní level, mo ti dé level 15, mo tẹ̀ ti dé level 27. Èló ni wọ́n á máa sọ fún mi. And Dele Odule pays himself, he pays himself salary, and he doesn't go, he doesn't spend out of the way. That is Dele Odule for you. That means sọ pé Dele Odule ò like obìnrin o. I can't say that o. Mi ò lè sọ bẹ́ẹ̀ láyé, mi ò lè sọ. Bọ̀dá Dele mi lè sọ pé bọ̀dá Dele ò like obìnrin. Though mi ò rí girlfriend bọ̀dá Dele, mi ò rí girlfriend ẹ̀ rí o. Mi ò rí girlfriend ẹ̀ rí. Location kan tó pè wọ́n níbi tí Jimaliu tí mo ti sọ pé bọ̀dá Fádèyí Olóró ló kọ́ mi ní bó ṣe máa mu dubonnet àti milk. Ibẹ̀ gan ni mo ti kọ́kọ́ bá wọn mú rí. Tóbìnrin kan wọ net tó lóun òun wá Dele Odule kiri ni nígbà tá dé ibẹ̀. Net ló wọ̀, net tó jẹ́ pé ojú net yẹn tó sugar kò dẹ̀ wọ bra. So it is the choice of any lady. Òun ga bọ̀dá Dele gan ti ń rẹ́rìn pé mo mọ̀ dáràn lórí mo ó ní amú yín wá ní o. Ṣé lẹ́ni ẹ̀ ń bẹ mi àti bọ̀dá Fádèyí. Bọ̀dá Òjó Arówó ṣàfẹ́ pé ká jọ kábò mú Dele wá. Òun ni àbúrò woman tí ó ń ta pepper soup níbẹ̀ nígbà yẹn ní Ore ló pé bus stop. Òun ni àbúrò woman tó ń ta pepper soup yẹn níbi office Jimaliu èmi ṣiṣẹ́ ní Transfer Entertainment. So bàbá Jimaliu ni wọ́n pe location yẹn tí wọ́n fi wá, èmi gan bá wọn ṣe, àbí ta ló wá ṣe, èmi gan bá wọn ṣe sí nǹkan bẹ̀ tí mo ṣe ọmọ ọ̀dọ̀ Bukky Right. So bọ̀dá Dele wà ń bẹ̀ ní hotel tí bọ̀dá Dele ń sùn, bọ̀dá Dele ò gbóbìnrin wá sí location, èmi ò mọ̀ bóyá padà lọ ń bá wọn lálẹ́. So it is your choice. If Dele Odule fuck you and you get pregnancy, will not reject the pregnancy. Tó bá ti jẹ́ òun ló ní,
á dẹ̀ tọ́jú ẹ̀. Ó yá, ẹ wá sọ fún mi, if 20 women have children for Dele Odule and is responsible, is it not even better than you that has just only one wife, 3 kids, and the responsibilities of those kids lie on your women? Tó yẹ pé ìyàwó nìkan ló ń kó fàṣà tó jẹ́ ìta ló náwó sí, tó tọ́jú àwọn ọmọ ẹ̀, àwọn ọmọ Dele Odule, ó kọ́ wọn ní ẹ̀kọ́ ilé, ó fi ẹ̀kọ́ ohun tí wọ́n á jẹ lé wọn lọ́wọ́. Àbí mo ń parọ́ ni? Eré àbẹ́sùn ni bọ̀dá Délé ń gbé tẹ́lẹ̀ kan tó kó lọ sílé wọn. Mi ò délé wọn, mi ò lọ́lé wọn o. Ó dàbí pé mo délé wọn lẹ́ẹ̀kan, mo kàn máa ń kọjá ńbẹ̀ ni. Àwọn ọmọ Dele Odule wọn ń ṣọmọ rádaràda ní inú ilé wọn. Dele Odule dẹ̀ fọkàn ìyàwó ẹ̀ balẹ̀. Dele Odule ò níyàwó ẹ̀ lára láyé. So ó yá live irú ayé Dele Odule, kó níyàwó lé, kó bímọ nínú ilé, kó tọ́jú ọmọ ẹ̀, kó fún lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ìta, ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ everything. Ọmọ tí ó pè bọ̀dá Délé lọ́jọ́ yẹn tí ò kì í ṣe ọmọ tó ń bẹ ní, tí ò ṣe lè tí àwọn onílé wọn bí fún wọn. Bọ̀dá Délé ń sọ fún wípé tó ò bá jẹ́ kí n ṣe wedding pẹ̀lú ẹ̀, máa kọ́ ẹ̀ lọ́mọ ni. Mo rántí, o gbúdọ̀ make sure pé o ṣe wedding. I have Brashola Alaka here that is one of my followers. Àdìjọ lọ sílé Ṣọlá Alaka lọ́jọ́ yẹn ní tàdìjọ ṣeré ó yá. O gbúdọ̀ ṣe wedding. N tó bá fẹ́ kó béèrè lọ́wọ́ mi, mi ò rán ẹ lọ́kànjúà. Kò dẹ̀ ṣe ọmọ tó ń bẹ nínú ilé Dele Odule. Is it not better than a useless father tó bí ọmọ kan tó fẹ́ ìyàwó kan tó bímọ méjì tó bímọ mẹ́rin tó abandon wọn tí ò mọ kan tó ń jẹ, tí ò mọ bó ṣe ń live, tí ò mọ bó ṣe ń jẹun. Ayé obìnrin nìyẹn. Mo sì máa tú ayé obìnrin yẹbẹyẹbẹ lórí ètò ayé obìnrin yẹn. Then for the care, kíní bàbá Ìjẹ̀ṣà tí mo gbé, má jẹ́ kí n sọ̀rọ̀ sí ọ, mi fẹ́ búyàn. Ẹni tó bá fẹ́ mọ̀ nǹkan tí mo ṣe gbé picture Bíọ́lá Adébáyọ̀ síbẹ̀, kó lọ ka caption yẹn, kó fọpọlọ gbé, kó fi wisdom gbé. Don't come under my page to insult me. I will reply you o. You know I don't reply insults. I will just delete it and I will move on. Tó bá wá síbẹ̀ yẹn, níbi tí mo ti gbé nǹkan tó wà sensible kalẹ̀, tọ́pọlọ tí ẹ ò bá ti gbé wá ká go. Don't comment under my section o. Torí rubbish tá ń ṣe ní online yìí, I don't understand it. You will just go under somebody's comment section and you start vomiting rubbish. Níbi táwọn èèyàn gidi ti ń sọ̀rọ̀. Tó ọpọlọ ẹ ò bá ti gbé nǹkan tèmi gbé sílẹ̀, block mi tàbí kó lọ. Mi rán iṣẹ́. Àwọn lovers mi, àwọn tọ́pọlọ wọn pé àwọn náà follow me and they are here and I love them. And àtàwọn tó follow me, tó ń yà, tó ń comment dáadáa, àwọn lovers mi ni. I want lovers. I don't want enemies. Mi fẹ́ enemies around me. Sorry. So that is all. Ayé Dele Odule ṣe kọ́gbọ́n. Lẹ́nu kan tí mo sọ yóò yá mú bẹ̀. Because ó ṣì máa fínrọ. Ó ṣì máa yan àlè. Má jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀. Dele Odule ò gbóbìnrin sunlé. Ìyàwó Dele Odule tí ẹ̀ ń yọ fòfòfò káàkiri débi tójú ẹ̀ máa rọ́ràn. Kò gbóbìnrin sunlé. Kò ń bí ìtẹ̀rù ṣé bọ̀dá yẹn tẹ̀ máa ń showcase girlfriend káàkiri ni. Very smart. Very smart. Very, very smart. So, that's all I want to say. Bye-bye. Baba Jebu nìyẹn. I love him, Daku too. I love him, Daku. So we can't be bringing our people out just to bring them down. Then I want to call capture here. What your kojadi ni? I want to bring one down. No. So it's okay. Ọgbọ́n kan ni mo kàn fẹ́ ká kọ́ nínú ayé Dele Odule. It is not for anything. So àwọn abímọ máa wò bẹ́yẹn. They will know. Irú Dele Odule yìí sí tó bá ń ṣe nǹkan gidi. Tí gbogbo àwọn ọmọ mẹ́wẹ̀ẹ̀wá tó ń tọ́jú tó wà níta, tó bá wá, tó bá pàdé tinú ilé. Ẹ rí pé gbèsè ayé rẹ̀ máa dùn jẹ ni tó bímọ méjì tí ó tọ́ lọ. Tó yẹ pé at the end of the day tó ti darúgbó. Àwọn ọmọ méjì tó bí gan wọn ọmọ ẹ ní bàbá. They will not even say daddy. Wọ́n kàn máa mú ìyá wọn kúrò nínú ìyá ló máa fẹ́ pọ̀n gbálẹ̀ ń di àrò. Like ìyá tí Oríyọmí Hamzat wá tí ó ń bá bẹ̀bẹ̀ wípé kí ìyá yẹn kó fún ní one room. Bí wọ́n bá bẹ̀ ìyá yẹn tí ìyá yẹn ò bá gbà, torí mo rí ibi tí ẹnìkan ti sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹnìkan sọ̀rọ̀ nípa ẹ̀ tó ní ẹyin bí gbogbo yín náà ṣe máa ṣe nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní bù. Do you know the trauma that woman have gone through? Ó ti move on. Ó ti yọ bàbá yẹn kúrò nínú life ẹ̀ àsọkọ́. Ó nìkan ló bímọ fún. It's not the matter. Ó ti yọ kúrò nínú life ẹ̀. Do you know the trauma our mothers, many mothers, my mother is not included. Many mothers, let me say our mothers, because if I see them, I will call my mom. Our mothers have gone through during the childbirth, during the period of raising the children. Do you know when they have a useless, a status as a father?
bó bá ṣe èmi gan mi ò ní fún lójúlé kankan o kó máa lọ sọ́dọ̀ ìkan lára àwọn ọmọ ẹ̀ o because a traumatic man as a young man will always be a traumatic man as an old man ṣé ti pàdé àwọn old man yẹn àwọn old man tó burú gidi tó yẹ pé àbúrò mi kan wà níbí báyìí tó gba ilé síbì kan yá máa ṣe jẹ́jẹ́ ń bí bàbá àgbàlagbà máa bọ́ síta bọ́ sókè láàárọ̀ kùtùkùtù á wá ṣépè fún gbogbo tenant ẹ̀ àwọn ọmọ ẹ̀ hooligans náà yàsà gègé a máa ṣépè fún wọn èpè a máa ṣépè fún wọn ó kàn máa wá gba ẹ̀mí lọ́wọ́ woman yẹn ni ó lè pa sínú ilé honestly òun náà ló tún wá ní gut tó tún gbé irú obìnrin yẹn wá sí ibi tó ti believe pé okay wọ́n máa jà fún mi no kó máa lọ sọ́dọ̀ kan nínú àwọn ọmọ ẹ̀ náà tó bá yẹ pé responsible man ni ṣáwọn ọmọ ẹ̀ ò lè dáwó gbalé fún ni if he was responsible ó máa dàgbà bá níbẹ̀ kò dàgbà bá níbẹ̀ nìyẹn torí pé kò jẹ́ bàbá nígbà tó wà ní kékeré kò jẹ́ bàbá nígbà tó wà ní kékeré kí ni kò bá ṣe tí ayé máa sọ yìí pé ó ti move on yáyìn ò fẹ́ mọ́ wọ́n ń ṣọkọ àtìyàwó mọ́ bí ò bá dẹ̀ sọ fún pé òun ò fẹ́ mọ́ tó ti kẹ́rù kúrò ńlé mo ní ìkan tí mò ń treat ń sìn máa yẹn ti kẹ́rù kúrò ńlé ó ti lọ bá ànọ́dá obìnrin wọ́n á wá gbede bí òkú nígbà táyẹ̀ bá bàjẹ́ tán tó ti jẹ́ gbogbo ẹran inú àgé má wọ inú ayé ẹ̀ á wá dápọ̀ mọ́ padà fún ìyálé kó máa ti jẹ ọlọ́run ò ní jẹ́ ọkùnrin tó bá ti jáde lọ wọn bá má bímọ fún níbi tó lọ tó ṣèranù lọ tí ò rántí wípé ilé ayé òun ni ìyàwó àti àwọn ọmọ òun kó ṣòfò dànù